tree pictures, the beautiful features. Hey, Agboolewa, oh, Agboolewa, hey, Agboolewa. Kí a lè sí ọ. Ìtọ̀ àti jẹta mi ni mo sì bù sùn. Ẹ̀dí padà. Sọ kì í sun. Mi ìsun máa ń púpù ní ẹgbẹ́ padà. Kí ló dé? Nígbà tí ìgbẹ́gbọ̀n mi ń lóòrùn mi. Aniki baby. Hey, sọ fún mi báwo ló ṣe ṣẹlẹ̀ náà? Ó ń ṣẹlẹ̀ ní fífún lórí fún mi. Mo tí bí dùn ló wá bá mi lé mi. Àti ó ti kọ́kọ́ sí kì í tóbi jọ mẹ́ta. Kí wá ní ibà ní àbá lọ sí hospital. Bí dókítà sì gbé káyé fìlè wá lọ́wọ́ mi. Ọ̀nà oyún. Kódà mo wá tẹ̀lé bí bá jẹ́wọ́ pé ẹ̀kú fún mi. Wàá mọ̀ ètò tó jẹ́ pa bàbá rẹ̀ tìjú bẹ̀ fún mi. Ilé kẹta sílé wa. Ilé kẹta la bá débẹ̀ ní bá kọ́kọ́ ṣe bí olórí burúkú. Ilé mọ̀ mi tí mo bẹ̀rẹ̀ wèlé pẹ̀lú wọn gbogbo lé yẹn kọ́ńdọ̀mù lòún lò pẹ̀lú ẹ̀hún ẹ̀sán owó ẹ̀ fún ìbínú tèmi jáṣẹ́wó ni mo fẹ́ ọlọ́pàá gbọ́. Ìgbà tó dọ́dọ̀ àwọn ọlọ́pàá ní tó tẹnu mọ́nà gbé kọ́ńdọ̀mù lòún lò àwọn ọlọ́pàá bá tún kí n tí ọmọ mi nú ó lè ṣeéṣe pé ó yá ìlú mi a bá tún bí ìbìdú a bá tún dárúkọ ẹlòmíì. Ó tún dárúkọ ẹlòmíì. Mo ń bàbá lọ́nà jù wọ́n tún dárúkọ ẹlòmíì a tún lọ bá yẹn náà kọ́ ṣe bí olóṣì ọlọ́pàá tún máa ń gbé yẹn ní ẹ̀kọ́ sọ ló ń bá ṣe kíre ìbídùn káà ó ti ka ọkọ tó lé 5 báyìí. Ọmọ yìí máa bàjẹ́ o. Ṣùgbọ́n Vicky ìwọ náà ní fọ́ọ̀tì lẹ́nu. Ó mójútó ọmọ yẹn dáadáa o. Ó mójútó ọmọ yẹn dáadáa. Kó má tẹ̀lé kẹ́nìkan mọ́ ọkùnrin 5 lẹ́ẹ̀kan ṣoṣo. Ọgbọ́n tí mo sọ mọ́ lójú 5 gan lọ. Wọ́n tún ní mi ò mójútó dáadáa. Ṣé mo máa tẹ̀lé káàkiri ni? Ìgbà tí òṣèlú ilé ọ̀dọ̀ mi náà ti wá bá mi. So òun ló ń gbéra ẹ̀ lọ bá wọn nílé. Kò jẹ́ bá mi dánrú ẹ̀wò. Tó bá bá mi dánrú ẹ̀wò tó bá mi dánrú ẹ̀wò ipá ti kúkú ni màá fi yọ oyún yẹn kúrò nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ipá ti kúkú. Bẹ́ẹ̀ ni. Tó bá ipá ti kúkú fẹ́ yọ tó bá yíwọ́ kọ́ wá ló máa jẹ. Jẹ̀bi kẹ̀. Kò lè yíwọ́ ọ̀rẹ́ mi. Ó mọ̀ mí náà. Ó mọ̀ mi. Ó mọ̀ nǹkan tí mo lè ṣe. Ọ̀rọ̀ bọ́lọ́gbọ́ dàbí omi. Ṣé mi náà wá tutù tó yẹ? Nítorí ló ní kárí wù. Níbi tí ọ̀rọ̀ yìí tó ká mi lára dé ó dá màlúùyà sí mi. Wọ́n náà rí pójú mi dọ̀rùn. Rí pójú mi ṣe rí mi. Mo rí bẹ́ẹ̀ náà. Kódà mo jẹ́ kọ́jọ́ bọ́ra kí n tó máa bọ̀ mí. Torí ojú tì mí ládùúgbò. Ìbídùn dọ̀tí mi. Kí ni ká wá ṣe sí báyìí? Ìyẹn gan ni wá báyìí fún mi. Ìyẹn gan ni mo wá báyìí fún. Torí ìbídùn ti dójú tì mí o. Tó wá jẹ wá bẹ́ẹ̀. Mo fi sọ fún ẹ pé ìbídùn ti lóyún o kò jẹ́ wọ́n tó. Ọ̀rọ̀ orí fóònù kan mo jẹ́ ìtẹnumọ́ fún ẹ tí mo lè ṣe tí mo wá bẹ́ẹ̀ fún. Torí ìyẹn báyìí bó ṣe ń wò mí. Ọ̀rẹ́ mi jẹ́ ìsòótọ́ fún ẹ. Kò sí nǹkan tá a máa ṣe sí o. Ó máa bí ọmọ yẹn ni o. Ọ̀hún bí oṣù 3. Àti olùbábà. Bẹ́ẹ̀ ni. I am trying to enjoy myself. Oh, God. How many days do we have like that? Ẹ̀yin lẹ mọ̀. Dáadáa ni o. Ẹ wò, mo ti ṣe tán. Kí n tó gbàgbé. Ṣé ẹ mọ̀ ọ̀rẹ́ mi níkẹ́? Aniki baby. Ẹ wò, nǹkan ṣẹlẹ̀. Ó wá bí jọ́sí ló bá ní ọmọ olóyún. Olóyún. Ọmọ bá lóyún. Wàá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Àwọn èèyàn 5 lọ fún lóyún. Kò tí ẹ mọ bàbá ọmọ náà kò mọ ẹni tó lóyún. 1, 2, 3, 4, 5. Bẹ́ẹ̀ ni. 5 people. Bẹ́ẹ̀ ni.
ṣé wá rí lẹ́yìn ìgbà tó lóun gbé wọn lọ sí àgọ́ ọlọ́pàá ó ní ẹnìkíní ní òun lo kọ́ńdọ́ọ̀mù ní o ẹnìkejì ní ẹ̀ẹ̀kan ṣoṣo lòun bá sùn àwọn yòókù tẹ̀ lọ́rọ̀ sọ. wọn lè lọ́rọ̀ sọ. yí ni o. ìyẹn ló ti rí tó sọ. This the friend of mine tó sọ̀rọ̀ yẹn. ètò ọ̀rọ̀ yín tó sọ̀rọ̀ yẹn mú mọ́. driver bá mú mi ó gbà lóyún. yé ó fún lóyún. ìyẹn ló ti bọ̀. ilé ìkẹyìn wọn ilé ìkẹyìn wọn jẹ́ ká mọ̀ ń pariwo lóríṣiríṣi kí ló ń ṣẹlẹ̀ náà ń bá lọ síbẹ̀. nígbà máa débẹ̀ ní ọjọ́ ní ọmọkùnrin kan wà ní ilé mi mo wò bí ọmọ mi tó fi lé kan báyìí bá ti jáde báyìí á bẹ̀rẹ̀ bisikíìtì àti sójà àti ọmọ ìwọ yìí. yé ó bá yẹ ọmọ yẹn jẹ́. bó bá fẹ́ ká yé ọmọ tiẹ̀ náà báyìí tó yẹ wàá máa wà ní jìbáàtì. ẹ wo èmi tẹ jẹ́rìí ṣe mí lóore tèmi. ó jẹ́rìí ṣe mí lóore tèmi. ọmọ òjé jẹ́rìí wọn lè sin o wàá wà fìjìláǹtì ni o ó tiẹ̀ jẹ́rìí ara ẹ̀ wọ́n bá díìlì pẹ̀lú ẹ̀ wọ́n kò sí nǹkan téèyàn máa ṣe. àwọn jẹ́rìí ṣe mí lóore kò sì ṣerú ẹ̀ fún mi. jẹ́rìí ọmọ tèmi o. sọ́rí ó já lajú ẹ lẹ̀ kó jẹ́ títà lọ́kọ̀ kó wọ̀. ìyẹn ò lè ṣẹlẹ̀ sẹ́mi. Agboolé wa, agboolé wa, agboolé wa, agboolé wa. So tired. Momsy. Momsy, you're sleeping. Ekulewa. Church ni ma. ṣé o wá gbọ́ owó ẹ̀ ṣá. The day is still young, just past 8. past 8. Yes ma. ìjọ wo ló wọlé ní time? But church meeting bo now. Church. Well, mommy, why are you talking like this? After 4 years university, but you lost 1 year. Were you there with me? Look at the way you are talking as if I'm a kid. ṣe mí lóore mo mọ nǹkan tí mò ń sọ wo má jẹ́ ń bá ìjà o má jẹ́ ń bá ìjà o tí n bá bá ìjà o ò ní láìpẹ́ mi o nǹkan tí mò ń sọ yé mi ṣórí tó bá lọ lóyún rẹ́rẹ́ tó bá lọ lóyún wá bá mi nínú ilé rẹ́rẹ́ nǹkan tí màá ṣe fún ẹ ara ẹ máa kọrin kí ló dé nígbà wo ló bẹ̀rẹ̀ ìrìnkúrìn. mi ní sọ jù bẹ́ẹ̀ lọ o tó bá wù ẹ́ kó gbọ́ tó bá wù ẹ́ kó má gbọ́ mo ti sọ tèmi nìyẹn. Àgàgàyà lèmi mo mọ̀ Yorùbá 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 bẹ̀lẹ̀ 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 marriage no Yorùbá bẹ̀lẹ̀. Wọ́n mọ̀ kó mo ṣe o. Ìyá mo wá màrí yìí. Kó má bàa sí náà ni. Kó má bàa sí. Bẹ́ẹ̀ ni. Ṣé rí ìfẹ́ tí mo ní sí yín nínú ilé yìí? Òun ló gbé mi wọlé wá bá yín o. Èyí náà kúkú mọ̀ mí. Ní nǹkan jáàyè mi, ẹ sì mọ̀ mí. Ẹjọ́ ìwé lásán bí gbọ́ báyìí o. Ṣé rí Simi ọmọ yín? Ṣé rí láti ìgbà tó ti jáde kúrò ní tó ti dé láti YouTube call àbí ilé àwọn káàmpù kí lẹ mọ̀ ń pè ọ̀nà? Ṣe mí lóore yín. Bẹ́ẹ̀ ni, ṣé láti ìgbà tó ti kúrò ńbẹ̀ káì. Ṣé rí bí mo bá ṣe ń rí pẹ̀lú tírín bẹ́ẹ̀ ni mò ń rí pẹ̀lú dúdú, mò ń rí pẹ̀lú pupa.
oníkùn bẹ̀ǹtò báyìí bí mo ṣe ń rọmọ yín nù. ṣe mí lóore tèmi. bẹ́ẹ̀ ni. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. èkó ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ tí mo ní sí yín ni ẹ bá dẹ̀ wo gbogbo inú ilé yín pátápátá ìfẹ́ gidi ni mo ní sí yín tọkàntọkàn. ẹ jẹ́ kí n sọ nǹkan mi fún yín àbẹ́ ẹ̀ tí ì gbọ́ ni kẹ́ má bàa máa fọwọ́ jarajara ńgbò bá pẹ́ tó bá jìnnà ni o. ṣe rí báwọn ọlọ́kadà ẹ sì mọ̀ mí dáadáa àwọn ọlọ́kadà bọ́ bá ti sọ báyìí bẹ́ẹ̀ làwọn oníta sí náà àwọn náà ó tún á gbé dúró báwọn ẹ sì mọ̀ mí wọn níṣẹ́ mi wọn ti àmọ́ ti rí báyìí kẹ́kẹ́ àbọ̀ kó má bàa dàbí pọ́ di nǹkan míì náà ni mo sì wá sí fún yín. kódà òbí mo ti gbọ́ pé màá wà bó ṣe sí. ẹ ṣeun. ṣé kò sí nǹkan míì ṣá. kó má bàa sí náà ni ṣùgbọ́n ṣe rí ńgbà mo lọ sí ọjà mo rántí ra ata ṣùgbọ́n wọ́n ní ìyá tí ń tepo pé ó lọ sọ́jà bẹ́ẹ̀ bá ní tírín díẹ̀ náà ní kíkan fi dín ata ní dákun ṣe mọ̀ ìfẹ́ mo ní sí yín o bàbá sì mọ̀ mo sì mọ̀ pọ́n ti rà sílé fún yín ẹ bá ń fàlùbọ́sà díẹ̀ sí àti iyọ̀. ìjọ sọ fún mi owó ní kí mo ní ìlú lè tẹ̀sí sílẹ̀ mi sí. ṣe mọ̀ pé gbogbo rẹ̀ kàn lẹ ní àwọn ò lè farawé yìí ẹ dákun ẹ sì mọ̀ wò ó sẹ́rí kó tiẹ̀ lè yé yín gan pàápàá pẹ̀lú gbogbo akitiyan mi nínú gbogbo inú ilé yìí pátápátá èmi ni mo màmá ń gbálẹ̀ sẹ́rí tó bá kan àsìkò tẹni tí ó gbálẹ̀ báyìí tí bá ti rí pé wọ́n nígbà nítorí kí bàbá wa má bàa sọ̀rọ̀ náà ni má ti sáré mú gbálẹ̀ má ti ibù kan dọ́tà wọn yín ẹ sì mọ́ rí mi pé mò ń ṣe ẹ dákun kí bàbá yìí mọ́ bàa dé lónìí tó ń jẹ ní àwọn wá díẹ̀ ẹ bá ń wò wò àní kí nǹkan fi dín ata ìwọ̀nba fẹ́rẹ́ náà ni ẹ bá mi fi iyọ̀ náà sí ẹ ṣe kí tó fi yọ̀ sí. ẹ bá ẹ dákun àtàlùbọ́sà ẹ mọ́ gbàgbé. ọ̀dà mo ti gbọ́. ẹ ṣe o. Agboolé wa, agboolé wa, agboolé wa, agboolé wa. Let me change it. What are they doing? Tom and Jerry. That is Tom. The black and white one is Tom. Okay. And the other one? Yes, it's Johnny. Simi? Yes, Mom, what is it? You didn't go out again? I'm tired. I don't feel like going out today. You look tired so much, Simi. I'm just tired. Are you okay? I'm fine. Is it a crime to stay at home? I'm Simi, fine. wait, I'm a mother. Just take it easy with me. Simi. What's all this now? What is it? Wait. What? Am I not your mother? See that wait. Mommy. Simi, wait. What? Hey! I didn't know. What is it? I hope this is not what I'm thinking of. I hope this is not what I'm thinking. Shemi's hands, whitish, her eyes, the same thing. Hey! Yoruba. Marry, she will not marry. Leave this house, she will not leave this house. Simi has carried Obago. Hey! Simi Eburugo. Hey, whoa. Hey! The mother will hear wait from me. Hey! Simi Eburugo na afimo. Obago.
yín. Kí lè lẹ́sẹ̀ tó ti rí? Ẹlẹ́sẹ̀ tó ti rí. Oh, no. Ọmọ jẹ́lẹ̀ ṣe ó nà dáadáa. Ọmọ tí ó gbọ́dọ̀. Tell me, who is responsible for this? I will cover you up. Leave me alone, mommy. Leave me alone. Leave me alone. What is it? Who is the father? Of who? The pregnancy. I am not pregnant. Who is responsible? Who is the father? Mommy, you are stressing me. I am not pregnant. Oh, did I see you? Shemilore, who is the father of your pregnancy? I am not pregnant. Let her confess to you. Mommy, kò rí bẹ́ẹ̀ o. Irọ́ ni o. Mi ò lóyún o. Please now, why are you being like this? Me know you. I'm not pregnant. No, mommy. Am I lying against you? No, mommy. Who is the father of your pregnancy? I am not pregnant. Mommy, kò rí bẹ́ẹ̀, mi ò lóyún o. So I'm lying against you, isn't it? Kò rí bẹ́ẹ̀ o, mommy. I'm not lying against you. No, mommy, I am not She pregnant. vomited you out today. You out. Mi ò lóyún o. Shemilore, mi ò lóyún o. Shemilore, virgin ni mi ò sí mọ̀ pé. It's okay, don't cry. It's okay. Baby, no more put your hands on me. It's okay. Thank God. Very soon you say grandmother. Grandmother kini. Ṣé mo bá nínú lẹ́yìn ni? You want to say grandmother? See what you have caused. First what? Did I lie against you? You lied. I lied against you for me. It's okay. Come here. Come back. Olórí kúkú ọmọ. Owó nírú owó láta. Wait till her husband comes back. Now, why are you doing this? See what you have caused. So I'm lying against me. She tell me I will beat you again. Am I lying against you? Thank you. It's okay. Come here. Ẹ jẹ́ mi àgọ́ fún mi. Èmi ló máa jáde fún ọ. See what you have caused. This guy is vomiting. What is happening? Come here. It's okay. Mommy, take it easy. Don't kick her now. It's okay. It's all right. It's okay. Mommy, take it easy now. She's not pregnant. It's okay. Sister, let me carry the bag inside. Please, mommy. Return this back. It's okay. Take her back. Take her this out of my house. Take her out of my house. Take her out of my house. Mommy, let's go. It's okay now. Mommy, I'm not pregnant, please. It's okay. Mommy, everything like that. Mama, if you don't know, tell me no, everything don't you.
ẹ̀rín ni ó ń pa mí. You see, ṣé tí nǹkan bá ti ṣẹlẹ̀ sọmọ ṣé lílù ló kù? Ẹ wá lu ọmọ wa faint kí n tó dé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé káàtì ẹ̀ sọ pé nǹkan kan ṣe ó ju ẹ tí nǹkan tó lè ṣẹlẹ̀ sí lọ ni sí dáadáa. What actually happened is that she pay auntie my sister was in but no, she's not pregnant. Yeah. In Kotoko she want to ovarian cyst lonely. Ovarian cyst the sickness to go with them. So no, but I check that she tested for so she's not pregnant. Kí ló ẹjọ́ dókítà kò yé mi o, kí ló jẹ́ ovarian cyst? Ó mọ wé. Cherry tó kàn fine. Cherry sickness yẹn tó bá wà lára kò ní lè jẹ́ kó ṣe menstruation. Kò ní lè menstruation. Abájọ mo sọ náà. Ojú wọn dẹ̀ máa funfun. Ojú ẹ̀ funfun. Ọwọ́ ẹ̀ funfun. Àárọ̀ báyìí ṣe ló máa dìde. Ṣé ló bì láàárọ̀? Bó ṣe máa ń rí nìyẹn tó bá wà lára tó bá jẹun oúnjẹ ò ní lè dúró ó máa bì then ojú wọn máa funfun ara wọn máa funfun ṣẹgẹ tí ó yẹ kí ẹ lò wọn ìgbà tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn lóòótọ́ ẹ̀yin òbí wa ẹ ti máa ń wá àwọn kankan pé tí ọmọbìnrin bá sick ó lè jẹ́ common typhoid lásán ṣẹmọ tí wọ́n bá ní typhoid bá mi wọ́n máa bì kò ní ilé ara òbí wa òkè ṣẹgẹ tí tó bá jẹ́ common typhoid lásán àwọn òbí wọn máa rò pé ó lóyún ni ṣẹgẹ tí ọ̀dẹ̀ lóyún tó ẹ̀ ní láti nà wọ́n ó yẹ kí ẹ kọ́ consult doctor yìí náà kẹ́gbẹ́ wọn lọ sí hospital. Torí ayé ẹ̀ báyìí. Torí ayé ẹ̀ báyìí. Chidinma ló sọ fún mi kó lóyún o. Chidinma ni o. It's not me o. I only saw the girl vomiting in the toilet. I came out. I just tell the girl dey vomit. Chidi. If you see her, that is not me. She's the one. I know see what's the first now. It's not who? It's not me. That is not me. Why you bringing this to me? It's not me. Chidinma ló sọ fún mi o. That is not me. Why you bringing it to me? It's not me. How if I was you? Why are you looking at me? I was you now. My dear, okay. Even to buy. My name is Nosa. Alright, I'm Debbie. Wow, what a wonderful name. Do you stay in this environment? Not really. Not really. Anyway, I would like you to do some things for me. Like what? What do you want from me? I go there.